ẹ dákun kí ló dé náà tára àwọn obìnrin kò tọrọ àìfẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin nìkan bá ṣẹlẹ̀ sí á sẹ́ẹ̀tì ring light ní táwa àmọ́ rojọ́ látàárọ̀ títí. àmọ́ tó bá ti já wa ní báyìí láwa àmọ́ ṣe women supporting women orí ibú kan wọ́n ní bọ́ bá lóyún kóyún sàárà ní ṣé wò mọ̀ pé sàárà ní tẹ́lẹ̀ ṣebí jó ní tá a wí tá ẹ̀ wí lẹ́nà side chick gan wọ́n ń gbádùn jẹ̀yìn ìyàwó ilé àwọn ìyàwó ilé lọ ẹni suffering and smiling lọ́pọ̀lọpọ̀ housewife ń ṣe àwọn wife ń ṣe ó wá dórí tí ní ìsìn ẹni à ń ṣe pẹ́ńpẹ́ fọ́nsẹ̀tì kámẹ́rà aláìlójútì ní àwọn obìnrin bóun náà sì yá aláìlójútì kì í ṣe gbogbo èèyàn ló yá bẹ́ẹ̀ ṣe yá kì í ṣe gbogbo èèyàn ló lè rìn bẹ́ẹ̀ yín ṣe rìn hùn ní tí òye ọ̀pọ̀lọpọ̀ yín ló pọ̀ ju tó yé yín lọ ṣé irọ́ tán fi wá ń fẹ́ yín irọ́ tán fi wá ń mú yín dó wọn náà mọ̀ pé yín lẹ chíìpù ni tí wọ́n bá fẹ́ wá ìyàwó gan ní ọkùnrin tí ó bá tiẹ̀ tún fẹ́ ìyàwó mi tí ó fẹ́ second tí ó fẹ́ third tí ó fẹ́ fourth wọn ò lè mú yín wò ó chance wípé ọjọ́ side chick ó padà dèyàwó ó slim bàjẹ́ if you don't know go and know today tí àwọn ọkùnrin yẹn bá fẹ́ pick wife material wọ́n mọ ibi tán ti ń pick ẹ̀ bóyá lẹ́yìn gan ọmọ tán máa ń sọ lẹ́yìn yín kálẹ̀ mọ ibi tán máa ń sọ lẹ́yìn yín ni ẹ ní sọ̀rọ̀ ayín di òbòlàdò gan anybody can tó gi sí ẹ mọ pìsáfù ara yín díẹ̀ kálẹ̀ mọ tán máa ń sọ lẹ́yìn yín ni then you will understand wípé àwọn pípì wọn rìn rárá kò yé báyìí ní ìsìn so ẹ mọ tán máa ń sọ lẹ́yìn yín ló jẹ́ kẹ́ ẹ mọ pọ́n ara yín lé wọ́n wá ní tọ́ ọ bá lóyún kóyún sàárà ní wò mọ̀ pé sàárà ní tẹ́lẹ̀ ṣebí tó bá tẹ̀tún jẹ́ sàárà fún ọ tọ́ọ̀tún lóyún jẹ́ gbèsè ọ̀ ní dúpẹ́ fẹ́mi ara rẹ̀ ọ̀ mọ bó ṣe ń lọ ìwọ lọ lóyún ẹlẹ́yà kan kọ́ wá ní àwọn obìnrin kan ń sẹ́ẹ̀tì kámẹ́rà wọ́n fira wá sẹ̀sín ojútọ̀rẹ́ mi ojú òtì mi ọmọ wípé wọ́n nìkan lójú òtì wúmà yẹn ní ìsìn gbogbo wàhálà tán bá ń fún un ṣe o nìkan ló wà lẹ́nu rẹ̀ kò sẹ́nibọ̀dì tó kó bá torígbà tí ń jẹ mùlá tí ń jẹ ẹja àrọ̀ tí ń jẹ ráìsì tí ń jẹ gbogbo ẹ kò sẹ́ni tó ránṣẹ́ bó o bá ní oyún kóyún sàárà ní tòótọ́ tó o bá mọ̀ mo tún kàn fáàmù rẹ̀ fún ọ sàárà ní gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń sọ wípé ẹ ṣé gbogbo ọkọ ló dàbí aláàjì ìwọ ní oyún kóyún ná ní oyún kóyún ná ẹni òmíì tó jẹ́ pọkọ ìyàwó gan ní bọ́ọ̀nù ilé ṣé torí pé ẹlòmíì tó ń rí tí kásọ gidi sọ̀rọ̀ tó jẹ́ pé ìyàwó gan ní ìrà fún ní ra bàtà sí lẹ́sẹ̀ pé àti wá gbọ́ ọkọ mi náà gbọ́dọ̀ jáde dáa ìwọ ní oyún kóyún rẹ̀ ná bí sàárà ní bí sàárà kọ́ ìgbà náà lọ́ọ́ wà mọ̀ ìgbà náà lọ́ọ́ mọ̀ ṣé nítorí wípé eléyìí ti jẹ́ ojútáyé àbí sẹlíbítì tí bàbá jẹ́ tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ́ ẹ mọ̀ sunkún jáde wípé wọn ò bá yín tọ́jú ọmọ wọn ò bá yín ṣe gbá irú oyún kóyún bá lẹ́yìn náà ní irú oyún kóyún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín náà ní wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ mo ti bí méjì mo ti bí mẹ́ta kò wá wálé mọ́ só fi ọ kò fi ọ so mọ́lé yín kò mọ́lé yín oyún kóyún náà ní so ti yí ẹ kí ṣe gbogbo èèyàn lórìn bẹ́ẹ̀ yín sí rìn tẹ́ ẹ bá ní àmọ́ bá yín sóòótọ́ rọ̀ àwọ̀ bá yín sóòótọ́ rọ̀ bá wù kẹ́ ẹ mú lò ní ẹ lè wá shut up wa nítorí pé ẹ lọ ní tòótọ́ we will speak ìwọ lọ wá mọ̀ kò sẹ̀ dìgbà tí ọ̀rọ̀ bá kàn ọ̀kan tó fi tiẹ̀ kàríkọ́gbọ́n fọ̀rọ̀ lọ́rọ̀ sàríkọ́gbọ́n là ń sọ fún ọ so ẹ̀yin upcoming oyún kóyún náà àtúnkì yín o tọ́ra àwọn pẹ́yìn kan ò ní gbọ́ so ti yé báyìí ní ìsìn àwo sọ tìyà bó bá wù kẹ́ ẹ mú lò tó bá wù kẹ́ ẹ mọ̀ mú lò alájìkẹ́rin náà o ẹ bá ń like comment ẹ share o